Africa Content TV. Okay, did you see that? Anta. And you buy your one, Nabi, or this soko? Happy. And buy your one, Nabi, Dada. And you buy your one, Nabi, no, you must do see. If you are already in the law, I that day, MC Roma. Olórí ire pátápátá àbúrò mi dáadáa ọkọ̀ ikú dẹ̀tì ọ̀dà bẹ́ẹ̀ ti ṣe Life and shit. ayédáadé ikú dẹ̀tì. Ẹni ọba Yorùbá nábì inú rẹ̀ máa dùn sí. Ẹ̀yẹ olórí rẹ̀ tẹ̀ wọlé pẹ̀lú ájì Muslim MC olúùlú olúọmọ. ID gbogbo yìí ni mo kí. Alhaji wa Suleiman Ibùdélẹ́tì gbogbo yìí ni mo kí. Ẹni o bàbá ń pariwo aláwọ̀ àtọ́bárò ní sí. Lọ́dọ̀ ìlú lọ́dọ̀. Ẹ̀sìn yẹn dá fún gbogbo yìí. Ìjẹ̀bú rẹ̀ ọ̀sọ̀ Ìjẹ̀bú fún mi lórí. Ọ̀pọ̀ àbókì mi tó lọ. Ajá òdìrà kí ni lókè. Lókè, another lókè is a counterfeit. Lókè is more than one now. Ìyá wa ìdíje ìyá wa madam Sajẹ ẹ̀rọ máa bá sá ọ̀gá mi jẹ́ àní sàní àní ìrètí báyìí yóò dá fún ọtọ́pọ̀ yóò ní sísè nílé ó sì kù ní alákọ̀ọ́lù ọ̀yọ́ sọ̀rọ̀. Ọjọ́ máa hàtì nínú owó yín ní sinmi àwọn. Ẹ bá yẹ wá Nabi Muhammad. Kí ló dé tẹ́ yẹ wá Nabi mọ́? Àti ìfẹ́ tí a lọ yìí. Tó sì dá abẹ́ kí bàbá kú lórí ìṣòro. Sọ́yà tó ní bẹ́ẹ̀ sọ́yà kó lọ bẹ́ẹ̀. Ẹ bá yẹ wá Nabi Muhammad. Kí ló dé táwọn èèyàn wá Nabi mọ́? Mo fẹ́ kí agbo èèyàn farabalẹ̀. Ẹ jẹ́ kí bẹ̀yẹ kó firi. Ẹ bá ń pariwo Allahu Akbar. Déhùn mi pé déhùn mi tó wà. Pẹ̀lú tó wà. Àti Wálé. Àwọn yẹn nìyà. Wálé àti Déhùn mi. Ẹ máa bọ̀ wá nígbà yìí.
ẹ bá ń pariwo ọlọ́run pé Allahu Akbar. Ó gbọ́dọ̀ dìde mọ́ o. Ìjọba asọmọ wájú Ẹ díẹ̀. bá ń pariwo Allahu Akbar. Kí ló dé tí mo ní ẹ pariwo ọlọ́run dé ẹ pariwo ọlọ́run mọ́? Ṣé kìíní tí wọ́n gbé síwájú yìí ni ọjọ́ pariwo ọlọ́run mọ́? Wọ́n kọ́ ọlọ́run. Ọjà lẹ́sìn fún ọ̀bá rọra, ọjà lẹ́sìn lórí wa. Ẹ bá ní alhamdulillah. Ìdí àwọn tọ́lọ́ kí lọ́wọ́. Ajíwálé ẹ gbọ́dọ̀ dìde mọ́. Àwọn òní ń gbáwájú kámẹ́rà káàkiri rẹ̀. Ajíwá Àdìgún ọba Mọ́bì. Muhammad Said. Ọmọ Gbọ́lá hàn. Ọmọ Bòfóṣì. Gbọ́lá hàn Gbọ́lá hàn. Gbọ́lá hàn Gbọ́lá. Ọmọ Bòfóṣì. Àgbà kí pátá